ẹ ṣe rí mi ṣe rí bí mo ṣe wà yìí ọ̀gá mi kan ọmọ náìsì sí mi púpọ̀ jù wọ́n jẹ́ èèyàn pàtàkì kí ló wá ṣe lọ kí ló dé. kò sí wọn kí jàmọ́ níyìn àtọ́ wọn ti ṣe lágbóró ọmọlàkejì àmọ́ àìsàn kékeré kan ló wà kọ wọn kò síbi tá a ti gbé wọn dé àmọ́ nígbà mi wá béèrè pé kí ló dé àwọn nìkan ká tún tẹsẹ̀ lébọ̀ ẹ̀wọ̀n dókítà náà ló sọ̀rọ̀. ẹ wò ó bàbá ṣé wàá rí nǹkan tí mo fẹ́ ṣe fún mi tí mo fẹ́ kẹ́ ṣe fún mi mi fẹ́ kí ọ̀gá mi kú. èèyàn orí ni yóò. mi ì fẹ́ kó kú. èèyàn orí bíi tìyí ó ṣọ̀wọ́n. nítorí tó bá kú máa dùn mí. torí pé kí ni òun ló jẹ́ kí n dé ìyẹn inú ayé lónìí. kò ní àmọ́ àìní rẹ̀ náà ni wọ́n fi ń ràn yàn lọ́wọ́. kí ló kọ wọ̀. ọ̀gá mi dáadáa nù. Musiliu Ajikanle ọ̀gá mi dáadáa. Ajikanle. ó máa ti tó àsìkò kó gbà wọ́n báyìí tó ti wà lórí àárẹ̀. tí ì bá ní ṣe tí ì ní ṣe tí ì ní ṣe àárẹ̀ wọn ti wọdún márùn-ún. èyí náà ti kó kú ó pọ̀ jù. gbogbo ẹ̀yà alákọ̀wé yìí ó ṣàárẹ̀ ẹgbẹ́ lọ sí dídí ọ̀dọ̀ dókítà á gbogbo ẹ̀ lówó yìí. tó bá tún lè jọ wá ní ọ̀rọ̀ China lọ́hùn ni ìwòsàn wà. ó ti pọ̀ jù. òun náà ni wọ́n fi ní wọ́n fi dàrẹ́tì ọ̀dọ̀ yín wọ́n fi dàrẹ́tì yín sọ́dọ̀ yín. kí ló wá fẹ́ kí ló ń ṣe báyìí. ẹ ṣe ń sọ̀rọ̀ ni bàbá ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sà tí mo fẹ́ kẹ́ ṣe fún mi tó máa tẹ́ mi lọ́rùn sínú ọlọ́run gan tún dùn sí ni pé mo fẹ́ kẹ́ bá mi ṣe òkú fún ọ̀gbọ́dọ̀ mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà àbẹ́ bá mi ṣe tíra ní ọdún kankan wọn ọ̀gbọ́dọ̀ kú wàláì tó tọ́ bá kú máa dùn mí. mélòó owó ẹ̀rọ láti ṣe ó pọ̀ ọmọ kan tí ń ṣe fún yín báyìí tí mo ṣe ń wó ẹ̀yin gan fọláyìn gan ara yìí wò ó balẹ̀. ẹ̀rí àrẹ̀ tó wà yìí ó ń ká mi lára. ẹ má wọrí màá fún yín tíra kan kékeré ẹ fi tíra yẹn sí wọn lọ́rùn tó bá ti fi sí wọn lọ́rùn lọ́lọ́run ìjọ náà wọn ò lè kú. ẹ ṣúọ̀ bàbá wọn ò lè kú. ẹ ṣúọ̀ wọn ò lè kú. mo ti gbọ́ ọ. wọ́n fẹ́ wẹ̀ ní wọ́n fẹ́ lọ lè gbọ̀nsẹ̀ ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ẹjẹ́ kí tíra yẹn máa wà lọ́rùn. mo ti gbọ́. bò yóò nà yín lówó owó tó bá níye àwọn àgbàlagbà ló sọ wọn nábùkù kan. ẹpẹ̀lẹ́. ṣe rí mi gangan jẹ́ ṣe rí mi mojókòó yìí owó ló ń sọ̀rọ̀ yìí iyekíye tẹ bá fẹ́ kó jẹ́ màá san. ẹ mọ̀ kọ́ tẹ́ ṣe báyìí owó yẹn wà nílẹ̀ báyìí. èló ni. ó pọ̀ díẹ̀ o 200,000 owó tí mo sọ yìí. ìṣòro owó tó jẹ́ kó pọ̀ ẹ sọ bí 1 million ẹ sọ bí 2 million ẹ lọ́n sọ 200,000. ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín gan tó bẹ̀rẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ gidi gan ni. ọ̀dà ẹ pàkó nọ́mbà yín fún mi o. transfer ni ẹ ṣì mú. transfer mo fẹ́ ṣe. kò sí wàhálà tó la. ẹ pé 299. mo ti gbọ́. tẹ́. mo ń tẹ̀. 47. mo ń tẹ̀. 56. mo ń tẹ̀. 88. lórí báńkì o. Zenith. Alhaji Latif ọlọ́run tó sùn. ọ̀dà mo ti sẹ́ndì ẹ̀ ó ti lọ. tí bá rí pẹ̀ mọ́ yóò dùn. ó ti wọlé. tíra rẹ̀ sí náà ẹ̀ka ti sí wọn lọ́wọ́ ẹ̀ka ti sí wọn lọ́wọ́ kò sí wàhálà ọ̀ ní. kí n fi sí wọn lọ́rùn wọn gbọ́dọ̀ kú o. ẹ ti tẹ lọ́nu. àtùkùnlá ọ̀dà sàwọn àlọ́kùn. wa alaikum salam pẹ̀lẹ́. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إلا بإذنه يعلم ما بين يديه وما خلفه ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا العلي العظيم. kí ló dé ní ọlọ́run wà ẹ̀ mọ̀ kọ́tẹ́ máa sọ nínú ọlọ́run. ọlọ́run tó sìn àbí èṣù tó sìn àbí kí lẹ̀ ń pera yín. ọlọ́kùnrin ẹ̀yin kọ́ ilẹ̀ wáyé bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. ìgbà tí wọ́n wá bí nǹkan ṣé bí wọ́n sọ fún yín pàgà mi ò gbọdọ̀ kú. kí ló wá ṣẹlẹ̀. ṣé ọ̀rọ̀ tó ń bọ̀ náà ẹ béèrè owó lọ́wọ́ mi. mi ò bá yín jiyàn iye fẹ́ pè fún mi gẹ́lẹ́ òun náà mo ṣe kí ni mo sẹ́ndì ẹ̀ sí mi. mo padà wá díẹ̀ mo jẹ́ hospital tá gbé ọ̀gá mi fún wọn lọ́gá mi ti kú. wọ́n kú.
àdìs bàbá náà parí mọ́ ní Yorùbá àyùbá. Tàwọ̀tà lè wọ̀ àmújà àwọn àbí kí wọ́n ṣe ń pè é pẹ̀lú ẹ̀. Àbí sójà. Sójà ni ẹ̀gbọ́n wá ìwọ ó dà pé ìwọ ó tún lọ́pọ̀lọ́ ju òun lọ. Onísójà ni wọ́n. Torí pé sójà tó ń fẹ́ náà ló jẹ́ kí kí o ṣàkíyèsí ni. Tí arákùnrin tó dúró yìí ayẹwo ìpàdé. Kìí mélòó òun náà òun ó ti lọ sí ìjọba ó ti gbébọn ó ti mọ àwòrán tẹ́ẹ̀mí ti jábọ́ lára rẹ̀. Òun ṣe òun ní ẹ̀kọ́ tó wáyé tí ò kú ṣé nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn bàbá yẹn ó kù àmọ́ ọjọ́ tó wá mi wá mo ti yí lọ́jọ́ ẹ̀gbá ara ẹ̀ ò balẹ̀ tí ó sì bá gbowó náà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kìíní àná yóò tún padà lọ pé òun fẹ́ lọ ṣe gbẹ́kúdé ní òun owó tó gbé padà wọ́n bá ṣàlàyé fún mi tẹ̀fẹ́ kó wọ́n ṣe gbogbo tó mọ̀ pé ìwàlẹ̀ yẹn lọ́gbọ̀n ẹ máa ṣàyàn ní kérépè lẹ́nu ẹ̀ ń balẹ̀ arákùnrin 200,000 tó sẹ́ẹ̀dì alákọ̀wé ni ẹ wá wò kó lórí fóònù mi àmọ́ ọjọ́ yẹn tí bá sọ fẹ́ pé àdúrà ní ká máa ṣe fún bàbá àwọn òní balẹ̀ gbẹ́kúdé ló máa wákàtí àná àwọn táwọn sọ yìí mélòó àfa ó máa gbowó sára àwọn owó kárí ẹ̀mí padà tó dẹ̀ ti mọ̀ pé nìyẹn ó jáde láyé. ṣé ó lápé bàbá náà jẹ́ ẹni rẹ̀ òun ló jẹ́ ká máa rí irun tó ń sáká kiri pé bàbá yóò gbọ́dọ̀ kú bàbá yóò gbọ́dọ̀ kú. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ẹ̀dá ò kì í kú kí nìkan tí ẹ̀dá ò kì í fi ń kú òun ní iṣẹ́ ire tó bá ṣe. Àwọn ọmọ tó bá bí tó bá jẹ́ ilé rẹ̀ wọ́n máa fi dá ọkọ̀ ìgbẹ́mu lágbájá nì. Ẹni tó bá sì ṣe aburú náà kì í kú tó bá já burú ló ṣe ọmọ lágbájá nì kò ní dá fún wa àti bàbá ẹ̀ ó jẹ́ kí ṣe gbogbo mi tó. Àmọ́ ẹni rẹ̀ tí bàbá náà jẹ́ òun ló fa ìjókòó yìí lẹ́yìn. Ẹni rẹ̀ tí wọ́n jẹ́ òun ló jẹ́ kí wọ́n ẹ̀yìn tẹ̀lé ìdìbò lẹ́yìn. Kò sí ìkọta ní tàbí ṣe ìdúkúrò àlá ọ̀ tó òun ló ń jẹ́ òkú lẹ́yìn tí gbogbo wa dáwà bí báyìí wọ́n ṣe dísìn náà ìkúrò ọ̀la kó lọ́kọ́ bá tọ́ ọ̀tá fẹ́fẹ́ rí. Bismillahir Rahmanir Rahim. Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àti gbogbo bàbá wa lẹ́kọ̀ọ́ kan sí ọlọ́run jẹ́ àárín pẹ́sà ọlọ́run jẹ́ kárẹ́ ìmọ̀ Thank you very much. Anagunla ẹni lẹ́yìn tá a ti kọ́kùnrin bàbá ní lẹ́yìn tá a ti kọ́kùnrin o tá a kí obìnrin tá a tún ti kí obìnrin àwa náà kíra wa a tún wá kí àwa sẹ́ẹ̀ fún un. Èmi àbálẹ̀lẹ̀ àdùfẹ́ bàbá mi àbálẹ̀lẹ̀ àdùfẹ́ o kíra mi bàbá láwọn kí ara àwọn ìkí ìṣẹ́ ẹ ṣeun wọ́n lé o. Ó tún wá tún gbogbo yín kí lẹ́ẹ̀kan sí. Bàbá tún wá láwọn tó kí yín lẹ́ẹ̀kan sí o. Ẹ kú ìjókòó. Wọ́n ní dẹ́fọ̀ ibi yóò yìí sí dáhùn. Àkọlé wá sí mi tòní. Bàbá ní àkọlé wá sí wá tòní o. Níbo ló wà? Bàbá níbo ló wà o? Àbẹ́ẹ̀dọ́. Alákọ̀ọ́lé wá sí mi tòní. Bàbá ní àkọlé wá sí òní o. Níbo ló wà? Níbo ló wà? Àkọlé wá sí mi. Àkọlé wá sí wá nù. Ẹ dákun níbo ló wà? Ẹ pé níbo ló wà o? Bàbá àní níbo ló wà? Wọ́n ní níbo ló wà o? Láìdá àlùbáríkà. Níbo ló wà? Níbo ló wà? Àkọlé wá sí ìlú tòní. Níbo ló wà? Níbo ló wà? Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Ẹ sọ fún mi. Ẹ dákun ṣé Sókótó ló wà ní ẹ sọ fún mi. Níbo ló wà? Afẹ́yìn rúgbè níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Sádìrí àní níbo ló wà? Níbo ló wà o? Ìyá pupa bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀. Àní níbo ló wà? Níbo ló wà o? Ẹ̀yin bọ́ìsì níbo ló wà? Ẹgbọ́n níbo ló wà o? Àwáyé máma kú o níbo nìyẹn wà? Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi o. Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi. Àwáyé máma kú níbo nìyẹn wà? Níbi tó bá wà ní ẹ sì sọ fún mi Alábí.
kò sẹ́ni tó wáyé tí ò ní kú. bàbá ní ọ̀sẹ̀ ní tó wáyé tí ò ní kú. gbogbo wa láàkú gbogbo wa láàlọ́. wọ́n ní gbogbo wa láàkú gbogbo wa láàlọ́ àtúrà àwọn àbáyé. àjọkọ̀ yá yìí. àwọn jókòó yá yín. aláǹsẹ̀ dárò Musiliu à ń Ajíkanlé. ṣe dárò Musiliu Ajíkanlé o. à ń ṣe dárò ara wa ni. ara wa là ń ṣe dárò o. ẹ ti rí bẹ́yìn Musiliu Ajíkanlé ṣe rí. ẹ ti rí bẹ́yìn Musiliu Búfálò ṣe rí o. dákun bó lẹ́yìn tí ó ṣe rí. bó lẹ́yìn tí ó ṣe rí. ìtọ́ débi dé àyín lẹ́nìí. ìtọ́ pé bàbá dé yá yín. ìtọ́ ṣe kókó ni. bàbá ní tó ṣe kókó ni kókó. bọ́lá bá sì ti dọ̀rọ̀ ọyàn. bàbá ní tọ́lá bá sì ti dọ̀rọ̀ yàn. kókó orí ẹ̀ ní ẹja gbámú. wọ́n ní kókó kò ní kókó. àfẹ́yìn irú. anakola. àní tó débi dé àyín. bàbá ní tó pé wọn dé yá yín tó ṣe kókó ni o. ọ̀rọ̀ àyàn ni. ọ̀rọ̀ yàn ni. bọ́lá bá sì dọ̀rọ̀ ọyàn. bọ́lá bá dọ̀rọ̀ yàn. kókó orí ẹ̀ ní ẹja gbámú. bàbá yìí ṣe dandan kó jẹ́ kókó a lè mú látẹ̀gbẹ́ náà ká fún un mọ́ra wọn. àfẹ́yìn irú. àní kókó ní ẹja gbámú kókó yẹn gangan ní ẹja gbámú. bàbá nígbà tá a bá ọ̀rọ̀ bá dọ̀rọ̀ yàn táwa mú kókó orí ẹ̀ lásán ẹgbẹ́ ọmọ dùn wọ́n ẹ jẹ́ àdì látẹ̀gbẹ́. lórí rẹ fi ń yí mi ṣèbémi làbọ̀ ẹ̀ ṣèbémi mo kọ́ ń kéwú. bàbá yìí tí mo mọ̀ ní mò ń sọ. ọ̀dà máa ṣe wá sí ìlọ́ngbà náà. ọdẹ ẹ mọ bínú bàbá. sọ́mọ bá ń jiyàn ní. ọ̀dà bàbá ní tọ́rọ̀ bá wá dọ̀rọ̀ yàn kókó orí ẹ̀ lé èèyàn ń gbámú àtún wa mú látẹ̀gbẹ́ náà á tẹnu bọ̀. ẹ dákun sọyẹ kó mọ kí wọn bá fà rẹ jiyàn. bàbá àwọn tẹ́yìn náà ń sọ yìí náà ti ń bára yín jiyàn. bí ìbára mi jiyàn. ọ̀dà àwọn kókó gan tó wà nù ìyá wọn gan wọ́n ń bára wọn jiyàn. ẹ dákun bóòdì kókó ṣe máa bára wọn jiyàn. ẹ mọ̀ fọ́ o. àwọn kókó ìyá ìbejì kan. ó ti yé mi ìyẹn nínú mainman. bẹ́ẹ̀ ni oyún inú máa ń sọ̀rọ̀ o oyún inú náà ń bára wọn jiyàn. for example ìyá ìbejì kan lọ́pọ̀ kókó lẹ́nu ọ̀nà dání wọn ìkan kígbe bá mi dàbí òròyò ìkan ní rárá tó lè ṣe é dádì kan lẹ́nu sọ̀rùn ṣé mi ò mọ dádì ni. èmi náà mo gba kéwòn tó sì mọ̀ dáadáa. ó tún wọ́n ní dádì ò sanra dádì tèmi tẹrin dádì ò ga dádì tèmi kúrú kì í ṣe dádì ló máa ń da ọ̀rá borí. lẹ́nu àwọn irun náà. ọ̀rẹ́ dádì ló máa jẹ́ ọ̀rẹ́ dádì tí ìbò mọ̀ dáadáa o. kò ní fún wa lódì tó máa jáde o àwọn ni. dákun ìtàwọn oyún inú wa ń sọ táwọn ọ̀rẹ́ dádì gangan kí lọ́ra tọ̀rẹ́ dádì wọn ń dàbòrà irú òkè wo ni ò ní fún wọn. bàbá ọ̀rẹ́ dádì irú wọn pọ̀ ń bíbà yìí tẹ́ ẹ mọ ìyàwó ilé onílé lálẹ́ especially ìyàwó ọ̀rẹ́ yín ọ̀rẹ́ dádì ni o. bàbá ìyẹn làwọn tó ń ṣe sí náà. tí ń ṣe sí náà tí ń ṣe sí náà. ọ̀rá tí wọ́n ń dàborí gangan kì í sọ̀rọ̀ búrẹ́dì o kọ́ńdọ́ọ̀mù ni. kọ́ńdọ́ọ̀mù lọ̀rá tá ń dàborí. kọ́ńdọ́ọ̀mù ni. bàbá kankan ní wàá máa fàṣì náà. ògì tí wọ́n wá fún àwọn ọmọ yìí náà tí bàbá wọn gangan máa fún wọn súpọ̀nù ni. Allahu Akbar ọmọ ẹ̀ mọ̀ pé orí ẹ̀ ti pé jù àmọ́ àwọn kankan ní máa fàṣì náà. kí ni ń fàṣì náà bàbá. àìmọ́jẹ́jẹ ọkùnrin mi amúyàwó ilé rẹ̀ ṣe sì náà. Allahu Akbar bàbá láìmọ́jẹ́jẹ ọkùnrin mi yìí máa múyàwó ilé rẹ̀ ṣe sì náà o. àìmọ́ra mú obìnrin mi àmọ́ ọmọkọ rẹ̀ ṣe sì náà. wọ́n ní àìmọ́ra mú obìnrin mi àmọ́ ọmọ ọkọ ṣe sì náà. àbá lọ́nu tíra sọwọ́ múra. bàbá wọ́n ní ìsọwọ́ múra ọmọ ọ̀gẹ́ ìsẹ̀rí tó ga ìsọwọ́ múra wọn gan kò sí kọ́ máa wù ní. kò sí kó máa wù ní. ìsọwọ́ múra wọn ọ̀gẹ́ ìsẹ̀rí tó ga ìsọwọ́ múra wọn àgbà kò sí wọ́n máa wù ní. tó bá múra wọn kàtíkè ojú ìrèkété tó bá tún wá lọ bá òun yóò rí gbọ́wọ́ wọ́n pẹ̀lú ní. bọ̀bọ̀ wà ní sẹ́wà ìwé bẹ̀ ojú àwárùn pé. bàbá nìkan kọ́ ló wo bẹ̀ àwọn bàbá dé ń wo bẹ̀. bàbá ajínigbìrún àwọn bàbá jáde àyà wo bẹ̀ iwájú wọn náà ń wò látẹ̀kan. bàbá ìwà wọ̀ sẹ́wà ìwé bẹ̀ ojú àwárùn pé. ojú àwárùn kó sáyidì àlùbáríkà ń wo bẹ̀. ó tún wo bẹ̀. ṣé tí mò ń rí lé ń rí ni sáyidì lé ń wo bẹ̀ mẹ́rin mi ni ó wẹ̀ mí. wọ́n sọ̀rọ̀ lóhùn. àbúná máa wo bẹ̀ ni bàbá. àbúná tún ń wo bẹ̀. Allahu Akbar. máa wo bẹ̀ mẹ́rin mi ni ó máa wo. ṣé wá ìdè náà ń wo bẹ̀ ni bàbá. ojú wọn náà ń wo bẹ̀. àní bàbá ni ẹ máa wo ẹ máa wo yan ọlọ́yàn mọ́. ìṣòwò àbúrò àwọn gan kò sí. gbogbo bomb shot tí
wọ́n ń wò ìlà ń wò ó. Ọwọ́ fúnra wọn ló mú wa ṣe sì náà. Àbẹ́ ṣe sì náà bẹ́ẹ̀ má wọ̀ ọ̀kú wọ̀ mọ́. Wọ́n ní ẹ mọ́ wọ́ọ̀kú wọn o. Ẹ má wọ̀ ọ̀kú wọ̀ mọ́. Bàbá ní ẹ mọ́ wọ́ọ̀kú wọn o. Ìdí wa máa ń mú àwọn obìnrin ṣe sì náà. Bàbá ní tí máa ń mú obìnrin gangan ṣe sì náà o. Àìmọ́jẹ ọkọ wọn ní mú wọn ṣe sì náà. Bàbá láìmọ́jẹ ọkọ wọn ni o. Nígbà tó bá gbóúnjẹ kalẹ̀ fọ́kùnrin mi. Bàbá nígbà tó bá gbóúnjẹ kalẹ̀ fọ́kùnrin mi yín ká Yusuf mórí ọ o. Pé kó wá jẹun. Pé kó wá jẹun. Ẹ dákun ọmọ kí omi ti ń wẹsẹ̀. Bàbá kílẹ̀ wí. Ọ̀rọ̀ yóò fẹ́ yé mi, o ti ń wẹsẹ̀. Ó mọ̀ ní mo wẹ̀ ní tó kún lé. O ti ń bó káàdì. Bàbá yìí ń bó káàdì ẹ̀yin náà ni mò ń tẹ̀lé bàbá. Ó kọ̀ mí tí o ní o máa kọ́ yà kó o ti kọ orúkọ ara rẹ̀. Ó ti jáwọ́ ná lówó tán ná lówó. Bàbá wọn bá ti di ní àárọ̀ ọ̀la. Ẹ̀yin náà lọ sáàrin ọjà tó bá yí sí fún yín kẹ́ lọ wẹsẹ̀ láago kan ọ̀sán. Ẹ dákun ó gbẹ̀yìn ọmọ kété fún àfi ká tó kún ayé ẹ bá ń bọ́ sókùtọ̀ ọmọ kéwòn ẹ bá mú. Aṣọ́tàbó láì bàbá. Sókùtọ̀ ẹnìkan mo fẹ́. Ẹ fẹ́ lò ó. Bẹ́ẹ̀ni, ìtí wàá máa mú obìnrin ṣèṣì náà. Ìdí wọn mọ obìnrin ṣe sí náà. Àìmọ́jẹ ọkọ wọn ni. Àìmọ́jẹ ọkọ wọn ni. Tó bá gbóúnjẹ kalẹ̀ fọ́kùnrin mi. Bàbá ní tó bá gbóúnjẹ kalẹ̀ fọ́kùnrin mi. Ó máa jẹun. Wọ́n ní yóò máa jẹun. Yóò wá fọwọ́ gùn. Yóò wá fọwọ́ gùn. Yóò fọwọ́ gùn. Allahu Akbar. Ọ̀sẹ̀ èmi náà lákòónú. Ọ̀sẹ̀ iṣẹ́ rẹ̀ ti já lálẹ́ yìí. Àní wọ́n gbóúnjẹ fọ́kùnrin mi. Wọ́n ní wọ́n gbóúnjẹ fọ́kùnrin mi o. Fọwọ́ gùn. Yóò wá fọwọ́ gùn. Tẹ́wọ́ gbóúnjẹ lọ. Ẹlòmíì ó sì jẹun yóò máa rí yàn láyà. Títí mú wọn ṣèṣì náà. Bàbá ní tí wọ́n mọ́bìnrin ṣe sí náà nù. Ẹ máa bọ́ ta. Bàbá ní tí wọ́n bá bọ̀ dà o. Ọ̀rẹ́ ni tó mú oúnjẹ jẹ. Bàbá Jẹun. tó mú oúnjẹ jẹ. Tó jẹun tán. Tó jẹun tán. Ó lábẹ́. Ó lábẹ́. Ó lá ọbẹ̀. Ó lá ọbẹ̀. Ó lá ọbẹ̀. Ó lá ọbẹ̀. Ó lábọ́. Ó tún lábọ́ náà. Àní tó lábọ́. Bàbá ní tó tún láàbọ̀. Ó lá pílẹ̀tì. Ẹ̀ẹ́dẹ̀ kò sí lábọ́. Bàbá yìí ń lábọ̀ rí. Wọ́n sì mọ̀ ń lábọ́ òtí tó lábọ́. Tó Ẹ̀gbọ́n. jẹun tó lábọ́. Bàbá ní tó tún jẹun tó tún láàbọ̀. Ìlákùlà burúkú. Inú ọmọbìnrin ó wà dùn. Gbogbo àwọn bá gbé. Àfẹ́ irun. Alùpùpù. Inú ọmọbìnrin ó wà dùn. Bàbá nínú ọmọbìnrin ó wà dùn o. Bá gbóúnjẹ wálé padà. Bàbá wa gbé wálé padà. Ọkọ bá ń fọwọ́ gùn. Lọ́kọ́ fọwọ́ gùn. Yóò wá máa pòṣé. Láti ń tó ṣe. Ìdè Jẹun fún. tó jẹ. Jẹun tó Jẹun jẹ. palẹ̀ mọ́. Tí kàn ránṣẹ́ sí wẹ̀rẹ̀ rẹ̀. Jẹun tó jẹ. Jẹun tó jẹ kọ́ ọba tiẹ̀ Ó lọ. bá tiẹ̀ lọ. Òkú ní ṣe ju bó ṣe é ṣe náà lọ. Sùrájú bẹ́ńtà. Ṣẹ̀kọ́ kọ́ Nígbà dàálẹ̀. tó jẹun fún. Yóò jẹ. Dùrájù ọmọ ọbú. Tí mo dún wọ́n dùn. Ó ti mú gbogbo nǹkan wọn Ẹ ra. dákun ẹ̀yin ọkùnrin. Ẹ̀yin ọkùnrin o. Ẹ jẹ́ ká ẹ jọ́kùnrin mẹ́ta. Bàbá ní ká ẹ jẹ́ ọkùnrin mẹ́ta o. Jọ́kùnrin mẹ́ta ẹlòmíì. Bàbá náà jẹ́ ọkùnrin mẹ́ta ọlọ́mìn. Ìyàwó ẹ̀sẹ̀ sí náà. Ní mú ìyàwó ẹsẹ̀ sí náà. Kéwèé ní ọkùnrin mẹ́ta ọkọ Ìyàwó mi. Kò sojúṣe nínú ilé mi ò dédé. Mi ò gbọ́ wẹ́ẹ̀rì kọ́yọ̀ máa bàwọ̀ mi jẹ́ ni. Bàbá àgàgà kó jẹ́ ọmọge tó tún lè tàbí léke. Tó ṣe súnmọ́ mi tẹ́mi tó ń ṣe kùrùkẹrẹ. Èmi tí mo lálùjọ tó lè mọ ọmọ gbàgbé ilé. Tí wọ́n gbàgì mọ́ lù bíi pé máa lùlù yẹn bẹ́. Obìnrin fẹ́ràn lùjọ tó kì í tó òrìlẹ̀ dáadáa. Àlùjọ burúkú bí àlùjọ ẹyẹlé. olùfẹ́ mi jó. Ìdí èdè yamọ̀lì kì í lọ́nu. Àlùjọ burúkú. Ẹyẹlé gbági mọ́lù. Yéésù mi o. Ọmọ kí omi kan kò ní gbọ́dọ̀ mi wá kọ́ mọ́ gbígbá mọ́lù. Bẹ́ẹ̀ ni bàbá. Bọ́ọ̀lù òsè ní gbági. Bóòlù ṣe ní ìwé nígbà tó o ní gi kí lọ fẹ́ fi gi ọfẹ́ fi ròmùlà ní àbáyé ìsí ó adéwọ́ gbági mọ́lù. Ẹyẹlé máa gbági mọ́lù dáadáa. Ayẹlé ń gbági mọ́lù. Thanks for watching Gboah TV. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.